kuta àwọn tọ́jú àwọn ulama àwọn fuqaha báwo ni wọ́n ti ṣe ìtìláàfù ara wọn èyí tí mo fẹ́ kọ́ ọ̀ka yìí tọ́ka fún mi yìí nísìnyí òun ni wípé àdìsí kan iná ló ń kálukú wọn fi ń bira wọn wọ́n fi àdìsí khalafa ara wọn ọgbọ́ hayakumullah ẹni ó bá harama nǹkan yóò máa àdìsí wa ẹni ó halala rẹ̀ yóò máa àdìsí wa wọ́n wá ń fi àdìsí yẹn wọ́n fi ń ta kora wọn bẹ́ẹ̀ àdìsí kan yìí náà sì ni wọ́n sì ń gbọ́ra wọn yé. wọ́n sì ń gbọ́ra wọn yé bẹ́ẹ̀ tí ó sì fa àjà tí ó fa wàhálà tí ó fa nǹkankan laburu naam. wa min al-amthilati ala ta'arudil adilla. inú àwọn àpèjúwe tá a mú wa tá a fi máa yí pé àwọn àdìlà máa rọ́dà ara wọn wọ́n máa takora wọn àwọn àpèjúwe tá a mú wa tó fi máa yí pé lóòótọ́ làwọn àhímà náà takora wọn bẹ́ẹ̀. mas'alatu akhdhil ujra ala al-adhan. ká gba owó ọgbọ́n ká gba owó lórí kí a máa pèrún kí dàda Lazani ó máa gbowó oṣù lérí kí Lazani ó gbowó oṣù ni àwọn àbá wọ́n yà sọ́nà méjì mbẹ́ wọ́n ọlọ́bì kan náà. fadhahaba ba'dul ulama'i. ntí ń ju èmi lójú níṣẹ́ ni wípé èéṣe títí wá di wípé àwa bẹ̀rẹ̀ ìlànà abẹ̀rẹ̀ ìwé ha ẹnìkan ọbẹ̀sẹ̀ jẹ́ lẹ́rìbú ní ọjẹ́ gbá ọ̀tá wo kẹ́nìkan àwa bẹ̀rẹ̀ rẹ̀ ọ̀yẹ́ kan ti mọ́lẹ̀ ní ọ̀yẹ́ kan ti báyìí ọ̀yẹ́ kan wọ́n á ní ṣé báyìí náà ni wọ́n á ṣe mímà kọ́sìm. wọ́n bá rí báwọn ìmọ̀ lè dàgbà. bọ́rọ̀ mímọ̀ ti rí nù. ẹni wọ́n bá lillahil kamal bẹ́yàn bá wí nkankan bọ́ bá tiẹ̀ ní hújà kan tó bi tiẹ̀ ń dànù hújà wọn lẹ́wàá fún wípé wọ́n bá dìgbà mí bá ti da òun rè o. àbí pé tó bá dìgbà mí èmi tún rí nǹkan báyìí. èmi rí báyìí ké bó ti wọ̀rọ̀ séré o bó ti wọ̀rọ̀ séré o ó ti wà wọn gbogbo ilẹ̀ ayé tí wọ́n ti ṣe hujaj ihtijaj láyé tí wọ́n sì ti ṣe mujadala àti munazara ní gbogbo ilẹ̀ ayé kò sí bí wọ́n ti ṣe bírò ìzáwá ṣe ń yà yìí. àmọ́ kí lọ́ba tó fi rí bẹ́ẹ̀ èmi bọ̀ wá sàlàyé ẹ̀ fún ọ. fadhahaba ba'dul ulama'i. àwọn àfáà kan dhahaba ila tahrim. àwọn ní haramu ni kí muhasinu ọgbowó oṣù máa gbọ́ káfún làdáni lówó oṣù wọ́n ní haramu ni sọgbọ́n ní. wa ba'duhum. wọ́n farabalẹ̀ sọgbọ́n ní sè kí ni wọ́n pè. haram. wọ́n ní kí Lazani ti ń kírun mọ́sálásí wọ́n ní káfún lówó oṣù wọ́n ní haramu ni àwọn kan ló wí bẹ́ẹ̀ náà àwọn àfa èmi kọ́ mo wí bẹ́ẹ̀ àwọn kan lọ sọ bẹ́ẹ̀ náà lọ ń kà wọn o àwọn kan ló wí bẹ́ẹ̀ náà àwọn àfa wọ́n ní haramu ni káfún Lazani muhasinu ti ń pèrun ká máa fún lówó oṣù wọ́n ní haramu ni pé káfílẹ̀ ọlọ́run lówó oṣù rẹ̀ torí al-muhasinuna àtúwàlù a'naqan yawm al-qiyamah wọ́n láwọn ọlọ́run ogun wọ́n rí òwúrọ̀ al-qiyamah àwọn ó sì sán bàǹtẹ́ wọ́n lé ìhun náà tó wọn gbọ́dọ̀ fún wọn lówó oṣù àwọn àfa kan ráyọ ẹ̀. wa dhahaba ba'duhum ila jawazihi. àwọn kan ní láyé o kò sí ń tọ́jọ́ lọ́dọ̀ tàwọn muhasinu gbọ́dọ̀ gba owó oṣù wọn ti pín sí méjì báwọn. náà kí wọ́n lẹ́ni kíní gbẹ́sẹ̀ lé kí lẹ́ni kejì gbẹ́sẹ̀ lé atẹ́nikíní atẹ́nikejì wallahi hadisi anabi náà méjì náà gbẹ́sẹ̀ lé. Sallallahu alayhi wa sallam. kí mo pè. hadisi anabi náà méjì gbẹ́sẹ̀ lé. Sallallahu alayhi wa sallam. hadisi kẹyìn náà ni. ọgbọ́. Naam. hadisi kẹyìn náà ni. làwọn méjì gbẹ́sẹ̀ lé. naam sọ èyí tá a wà yín nísìnyí o ó ti wà wọn kì í ṣe halkọ wàtiwá bí wọn ṣe yàrá halkọtun ilmiya certificate akànfẹ́ ẹ̀láìtì wa káfí mọ̀ kọ́ má bàa jọ wá lójú wípé èyí ṣe tó fi rí bẹ́ẹ̀ ká lè mọ̀ wípé ó ti rí bẹ́ẹ̀ fa ṣáájú lọ́dọ̀ àwọn afa tó ṣáájú wa. àwọn tí wọ́n sọ wípé èèwọ̀ ni haramu ni kílà muhasinu ọgbà owó oṣù. istadalla bi hadithi Uthman bin Abil Asi. hadithi Uthman ọmọ Abiasi òun wá mú wá lórí ẹ̀. anna nabiyya sallallahu alayhi wa sallam. wala nabi Muhammad sọ fẹ́ nìkan wípé. qala. anabi sọ pé. wattakhidh mu'adhdhinan. lọ́ọ̀lẹ́ wa muhasinu tí ó máa pèrún fún yín. la yakhudh ala adhanihi ujra. ajra. muhasinu tí ò ní gbowó oṣù ni o. anabi ní tọ́ lè wá muhasinu kọ́ máa pèrún fún ọ àmọ́ muhasinu tí ò ní fún lówó oṣù tí ó máa pè é lillahi wa rasulihi òun ni ọlọ́lẹ̀ wá o wọ́n nígbà tá anabi ti lè wíbẹ̀ fẹ́ nìkan ni wọ́n ní òun ló túmọ̀ wípé ẹni tí bá ń ṣe muhasinu ò gbọ́dọ̀ gba owó oṣù náà sọ àwọn àgbà muhasinu mi ń gbowó oṣù báyìí ayé bẹ̀ kọ́ ni àwọn kan sì ní haramu ni ọ̀dà muhasinu tí wọ́n ń gbowó oṣù kí ló wọ́n wá rí gbẹ́sẹ̀ lé àwọn kan wá wípé rárá o
واستدل القائلون بالجواز àwọn kan ní ẹ̀tọ́ ni kí muhasinu ó gba owó oṣù. استدلوا بأن النبي صلى الله عليه وسلم àwọn náà lànà Muhammad lọ sọ báyìí pé أعطى أبا محظورا wọn lànà Muhammad àtọ́ Aba Mahzura anabi fún Abu Mahzura سرة فيها شيء من فضة. ó fún ní àpò kan àpò báyìí pọ́ọ̀sì àbápò anabi fún ó ti wá etí sì ń bẹ́ẹ̀ ní fidda diamond àbí iná ní bẹ́ẹ̀ ó ti wá bí silifasi lẹ́ pè ní òun ní bẹ́ẹ̀ ó ti yóò máa ṣe déédéé owó nígbà anabi wà ní ìbá fún yàn dọ́là tó válù dáadáa ní àkóso dọ́là sínú àpò tó wá nígbà wọ́n tó ń pè ń mo fún ọ kọ́ máa jẹ́ owó ọ̀yà rẹ̀ so ti get àwọn yìí wọn ní ìgbà táwọn rí tá ànábì ṣe bẹ́ẹ̀ làwọn fi ní ẹ̀tọ́ ní kó gbowó oṣù àwọn tó ń ní ànábì sọ fẹ́ nìkan wípé wàá mọ̀ á sínú fún ọ tí ó máa pèrún fún ọ tí kò sì ní gba owó ọ̀yà lọ́wọ́ rẹ̀ náà làwọn àfáà wa ní láàrin yìí ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé bóyá èyí tá ànábì ní kún ọlọ́lẹ̀ wá kọ́ máa gbowó ọ̀yà bóyá ni tí ó fẹ́ máa pèrún fún ni bóyá ń tọ̀ ń báyà tálíkà tí ò lówó lọ́wọ́ ni. Ó ti yé so anabi sì compensate ẹnìkan tóun náà jẹ́ muhazinu bẹ́ẹ̀ sọ ma pé àdìsí yìí náà ni òun làwọn afáàfi ṣèyà pẹnu wípé ṣé òótọ́ ni àwọn kan ní muhazinu ò gbọ́dọ̀ gbowó oṣù àwọn kan ló gbọ́dọ̀ gbowó oṣù lẹ́nu èyí wọn náà wàláhì wọn ò sì lúra wọn. ó ti bá ó ń kálukú fẹnu ẹ̀gún bì kan náà ni kò wá sí burhan náà kí wọ́n sọ fún ọ pé kò sí burhan torí wípé kò sí final decision. ẹni tó bá ní muhazinu ti bá ń fún olówó fàbí ìwà ní ìmọ̀. ẹni ọba ní muhasinu tí ọ̀sánwó fún fàbí ìwà ní ìmọ̀ ọ̀kanu. ẹlẹ́ẹ̀kejì. athani. naam. mas'alatul hijama. ọ̀rọ̀ hijama kádégò. hal tuftiru as-sa'im. ǹjẹ́ kádégò ni ìjó lè bàwẹ̀ jẹ́ àbí ò lè bàwẹ̀ jẹ́ kádégò lọ́sàn Ramadan. àwọn àfáà wọ́n tún ṣe ìyapẹ̀nu bẹ̀ náà o. àwọn méjèèjì sì ní àdìsí náà wọ́n tún mú wa. Anabila. Àwọn Anabila àwọn Imamu Hanbali àwọn tọ́lọ lọ́dọ̀ wọn. Zahaba ala anna al-hijama. Àwọn nìkan ọgbọ́ àwọn nìkan bẹ́ẹ̀mi ti ń jẹ́ mi nìkan. Àgbọ́yé bàbá. Bẹ́ẹ̀mi ti ń jẹ́ èmi nìkan. O ti bá wọn tí ẹgbẹ̀rún èèyàn wá hálàbà mi hùn èmi nìkan. Imamu Hanbali àwọn Anabila nìkan pátì tiwọn nìkan. Zahaba. Àwọn sọ pé. Ila anna al-hijama. Wọ́n ní kádégò nínú ọ̀sán Ramadan. Tuftiru as-sa'im. Ẹni ó bá ti ṣe bẹ́ẹ̀ àwẹ̀ rẹ̀ ti já. Àwọn Anabila sọ bẹ́ẹ̀. Li hadithin. Àwọn sì má díìsì wá. Aftara al-hajimu wal mahjum. Ànábì ní ẹni ó dégò fún yàn àtẹni wọ́n dégò fún ó ti yé báwọn. Àwọn méjèèjì ti sẹ́yìn àtọ́ máa dégò bẹ́ẹ̀ tí wọ́n máa yọ àwọn kìnnìkan yà yín náà. Ògbóró àwọn tó bá jọba ni ó ti yé báwọn. Wọ́n lẹ́ni wọ́n bá ṣe lọ́sàn-án àwẹ̀. Àìní ó ṣe fún wọn àtẹni wọ́n ṣe fún àwọn méjì àwẹ̀ wọn ti já ní táwọn Anabila mú wọn ládìsí táwọn rí nù rẹ̀. Wa qad rawahu 'ani an-nabiyyi sallallahu alayhi wa sallam. Àdìsí táwọn Anabila wa mú wá yìí lọ́dọ̀ àná Muhammad. Àdìsí rawahu 11 sahabiyan. Ihda 10 sahabiyan. Àwọn mọ́kànlá sàhábé ni wọ́n gba àdìsí tí Anabila mú wá. Minhum. Thawban. Wa Shaddad bin Aus. Shaddad bin Aus. Wa Rafi' bin Khalid. Rafi' bin Khadij. Wa Abu Hurairah. Wa Ibn Abbas. Wa Aisha radiyallahu anha. Yalla wa Aisha náà gbà wá àtàwọn míì tọ́jọ́ bẹ́ẹ̀. Àwọn ní àdìsí kan ni àwọn Anabila ní àwọn mọ́kànlá wọn gba àdìsí wọn wá. Àwọn gbẹ́sẹ̀ lé wípé ẹni wọ́n bá ti dógò lọ́sọ̀ Ramadan àwẹ̀ rẹ̀ ti já. Ṣé àwọn àpá ti dúró sí wọn báwọn. Ó wá kù àwọn Shafi'i, ó kù Maliki, ó sì kù Abu Hanifa. Àwọn mẹ́ta àwọn dúró. واستدل الحنفية والحنفية والمالكية والمالكية والشافعية والشافعية رواه البخاري وأن حديث البخاري لا ما في صوت عن ابن عباس رضي الله عنهما ابن عباس أنه قال احتجم النبي صلى الله عليه وسلم وهو صائم. حديث النبي tí wọ́n sọ pé ó sọ pé ẹni ó bá dégò fún yàn àtẹni wọ́n dégò fún àwọn méjì àwẹ̀ wọn ti já àwọn mẹ́tẹ̀ẹ̀ta tọ̀hún Maliki Shafi'i àti Abu Hanifa àwọn aládìsí kan tó jẹ́ pé àdìsí wọn sọ pé ànábì gan fún rẹ̀ ó dégò lọ́sàn-án Ramadana ànábì sì ń gbààwẹ̀ ó ti yé báwọn ànábì sì ń ṣe kíni ń sì ń gbààwẹ̀ ṣe máa pé èkìtìláàfù nu àwọn mẹ́ta lọ sọ́tọ̀ àwọn ànábì là lọ sí ọ̀tọ̀ tiwọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n lọ sọ́tọ̀ àti ànábì là ní wàláhì wọn ò fi làánà wọn ò fi yanjú ẹ̀ fúnra wọn wọn ò sì ṣépè lera wọn. Wọ́n bẹ rí ẹ̀gún bì kan wọ́n fi ilẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì ní burhan
ọgbọ́ ọlọ́run nìkan lọ́ba tó ní burhanu ẹ̀ wọ́n kàn fílẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwà fílẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó bá dé táwọn bá wá ń kà á tèmi bá ka ti Ambali ní sísọ pé òun mọ tẹ̀lé tábàlí ní báyìí ni èmi wà tẹ̀lé Ambali èmi wà nígbà náà pẹ̀tọ̀ ẹni bá ti dégbò lọ́sàn-án Ramadana o kọ̀ láwẹ̀ o àwọn táwọn kẹlẹ́ yà wọ́n wà takò mí pé rárá ọláwẹ̀ tí Málìkì sọ báyìí Sáfì àwọn náà tún ká yín wọn náà wípé wọ́n sì má dìísì wa èmi má dìísì wa àwọn náà má dìísì wa nígbà abájọ fa abàpadà fèrè ẹ̀gún pẹ̀tọ̀ Ọlọ́run Allahu àlámù ibi wàá parí ẹ̀ sínú ni tí wàá ṣe wá di èpè ó ṣe di èébú ọgbọ́ ó ti dínú ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta. mas'alatu masi zakari. masala ká fi ọwọ́ kan àzákàrí kí ni wọ́n fọwọ́ kan àzákàrí ẹ̀ private part kọ́ fọwọ́ kan ní life yàtọ̀ fún pé bí aṣọ báyìí o kọ́ fọwọ́ kan life. lérí èyí wọn náà paraba lérí èyí wọn náà àwọn àfáà tún yà lọ́tọ̀ọ̀tọ̀ ń bẹ àwọn méjèèjì àdìsí wọn sì mú wa. ẹ̀rọ ẹ̀wù nǹkan bá. masu zakari hal yunkidul udu. masu zakar ká fọwọ́ kan private part ní life bẹ́ẹ̀ tá a sì lálùwàlá ọba lùwàlá jẹ́ àbí ọba lùwàlá jẹ́ àwọn àfáà sọ̀rọ̀ lórí ẹ̀wọ̀n yapa. fàbáàdùn ulama'i qalu. àwọn akẹ́nu àwọn àfáà sọ pé. la yunkidul udu. wọ́n ní kò já lùwàlá bí yẹn bá sá lùwàlá tán tí ojú ara wa ń hun ó wá fọwọ́ họ ó sì fọwọ́ kàn wọ́n ní kò ba lùwàlá jẹ́ àwọn apá kan wí bẹ́ẹ̀ wípé kò ṣe kí ni kò ba lùwàlá jẹ́ dájọ́ o ń sọ̀rọ̀ kìláfáàtì ni o dájọ́ o ó ti yé báwọn dájọ́ o jẹ́ máa fi kún dájọ́ o ń kà á. àtàyè ṣe ò ní kíní kan. so wọ́n ní tá a bá fọwọ́ kàn wọ́n lálùwàlá ó bàjẹ́. واستدلوا بحديث حديث táwọn mú wá. طلق بن علي رضي الله عنه. Talq ọmọ Àlí ló sọ bẹ́ẹ̀. أنه قال. ó báyìí pé. قدمنا على النبي صلى الله عليه وسلم. wọ́n láwọn lè bá ní Muhammad jọ kan. فجاء رجل كأنه بدوي. ọkùnrin kan wá dé bí aró oko ni. فقال. ọkùnrin bá sọ ọkàn dé ya Rasulallah. يا نبي الله. ما ترى في مس الرجل ذكره بعدما يتوضأ. kí lẹ rí sí mo kàn fẹ́ béèrè lọ́wọ́ yín ni. kí lẹ rí sí kí ọkùnrin ó fi ọwọ́ họ àzákàrí ẹ̀ àbí kó fọwọ́ kàn lẹ́yìn ìgbà tó lálùwàlá ohun tó ń wá ní wá béèrè òun sí Ọlọ́run kí lẹ rí sí. faqal. níta ní Muhammad fún lésì. hal huwa illa mudghatun minhu. Ànábì ní ìhun ní pírọ́blẹ́mù ara pààtì ara rẹ̀ náà ló wà bí ó ti fọwọ́ kan apá tí ó fọwọ́ kan ìyàyín tí ó fọwọ́ kan erí tí ó fọwọ́ kan tan iná ní tó bá fọwọ́ kan àzákàrí bákan náà ni pààtì ara rẹ̀ náà ló wà Ànábì ní kò bà àlùwàlá jẹ́ làwọn tí wọ́n wí pé kò bà àlùwàlá jẹ́ àdìsí yìí làwọn mú lọ́wọ́. wa ba'duhum qalu. àwọn apá kan táwọn akáláfà àwọn eléyìí wípé táwọn eléyìí wíwọn bẹ́ẹ̀ kọ́ lórí àwọn náà má dìísì wá. yunkidul wudu. wọ́n ní ó bà àlùwàlá jẹ́. wastadallu bi hadisi. àdìsí tí wọ́n mú wá lórí ẹ̀. bintu Safwan. Bisra bintu Safwan àdìsí wọn mú wá. ó sọ báyìí wípé. qala Rasulullahi sallallahu alayhi wa sallam. ọlá nẹ́bùa Muhammad sọ pé. man massa dhakarahu falyatawadda. Bisra bintu Safwan. òun lọ sọ̀rọ̀ yìí o Ọlọ́run gbọ́ tá nẹ́bì sọ pé ẹni ó bá ti fọwọ́ kan private part rẹ̀ o. falyatawadda. kó lè tún àlùwàlá mi ṣe torí àlùwàlá rẹ̀ ti bàjẹ́. naam Qasim. naam. ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí àdìsí ni wọ́n fi mú ma àdìsí ní sì ń wo ọgbọ́ àdìsí lọ́mọ àdìsí ní ń wo àwọn tó gbé kalẹ̀ pé báyìí ni àdìsí wọn mú wa àwọn tí wọ́n tako àwọn tọ̀hún àdìsí àwọn náà mú wa àwọn méjèèjì ò sì fa wàhálà wọn ò sì jà kò sí fìtínà kan láàrin wọn. wọ́n sì rẹ́rìn parí ni èyí. ọgbọ́ náà. wọ́n sì rẹ́rìn parí. bẹ́ẹ̀ ni. iná ni òun ni ọ̀rọ̀ tí o béèrè lọ́wọ́ mi o. bí tọ̀rọ̀ tiwa rí báyìí òun nìkan náà ni òye wa àmọ́ ìyá.